Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ibi tí a wà yìí, a wá ṣe wáàsí ni. Òun wọ́n ń pè ní Wafa Children's Home. Àwọn ọmọ aláìní ẹnìkan ló wà níbí. A wá ṣe wáàsí mẹ́rin, ṣùgbọ́n wọ́n fẹ́ ká wọ inú ilé, ká wo bí nǹkan ṣe ń lọ, ká tó ṣe wáàsí. A fẹ́ kẹ́ tẹ̀lé wa. Àkáǹtì nọ́mbà wọn ló wà ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa fẹ́ ṣeré. Ó tiẹ̀ wá ire inú àwẹ̀ yìí, òun tó máa ń ṣe gbàǹkọ̀gbì. So òun ni ló jẹ́ kí n fi sí ibẹ̀. Gbogbo àwa náà fẹ́ dá sí i. A fẹ́ ṣe rírì kàì. So ẹlòmíì sì fẹ́ ṣerú báyìí kò mọ ibi tí ó gbé lọ torí pé wọ́n jẹ́ níbi tí wọn ò ti ní jẹ́ nì. Ó yá tẹ̀lé wa. Yàrá ìkẹ́kọ̀ọ́ wọn ni a wà yìí. Okay. Ìgbà tí a bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn nìkan. Sinimá kọ́ wọn ní ẹ̀kọ́ ní àwọn nìkan tó ń pè ní homeschooling. Ṣé màmá wa ni? Ìgbà tí ó yá lò wọ́n sí around so ìgbà tí ó yá a wò ó pé tó bá jẹ́ àwọn nìkan tó bá ń gbọ́njú mọ́ bẹ́ẹ̀ yóò dàbí ìgbà tó jẹ́ pé a dí wọn mọ́lẹ̀ àbí wọ́n ríra wọn lọ́mọ oníṣòro. wọ́n ríra wọn ní pé bí ìgbà tó fáwọn nìkan àbí society neglect wọn. So a gbé pósítà síta àwọn èèyàn mọ́ wá díẹ̀díẹ̀ pẹ̀lú owó school tí ò gbọ́n ní lápá 8,000 naira per time ni wọ́n ní kí wọ́n máa san. Pé so that wọ́n máa rí àwọn èèyàn interact pẹ̀lú so that kò ní jẹ́ àwọn nìkan. So àwọn classes wọn ni à ń lo bíbá iná àdéhùn bíbá iná so bíbá iná ń lo fún fresh so torí individual age wọn ò ṣe group to class torí background rẹ. Okay. So mi jẹ́ 10 years tó wà ní basic 1 so torí background wọn tó ti ń bá bọ̀ wẹ́ aṣáájú pé wọ́n employ àwọn teachers àfáà tó ń kọ́ wọn ní because wọ́n ṣe ní Islamic school so àfáà tó ń kọ́ wọn ní Quran memorization àwọn náà wà ní bíbá ní school wọn wà lọ́tọ̀ so stars tí wọ́n kọ́ wọn ní kéwú nílé àwọn náà níbí báyìí ní ọ̀sán tó àwọn akọ̀wé kéwú nílé. Kí ló kọyún àbá? Ọlọ́run ṣe dáadáa fún yín. So abẹ́ káwọn èèyàn rí tí àwọn tọ́lẹ̀tì ní. Bẹ́ẹ̀ni àwọn tọ́lẹ̀tì náà so kíláàsì mi náà tún ní. Okay. Ṣé ó jẹ́ pé nursery ni level rẹ̀ parí sí àbí? Báyìí nísìn àgbègbè 3 báyìí láti nursery dé 3 báyìí. Ọ̀nà àdébáyìí so ká lọ sí ilé wọn tí wọ́n ń gbé. Ọlọ́run ṣe yín lẹ́san. Wafa Children's Home. Oya. Wow. Ilé wọn tí wọ́n ń gbé ní bíbá. Allah. Kí sì ló bí Wafa Children's Home? Bí Wafa Children's Home bíbá yín bí abẹ̀rẹ̀ ẹ má bọ̀ gbé kíní ìsìn wọn. Pé abẹ̀rẹ̀ bíbá 5 years ago. Around 5 years ago, that's COVID time. After COVID, immediately more reason flu. So kí dẹ̀ ló bí gẹ́gẹ́ bí alájà. Wọ́n máa ń sọ pé àwọn kọjá lọ ní let me say about 10 or 11 years ago. Wọ́n náà kọjá lọ ní street Adélọ́dún street. Níbi wọ́n tí wọ́n bá gba flower garden, tí wọ́n bá fẹ́ mọ lọ sọ́nà Shoprite, wọ́n ní kànáà kan wà ńbẹ̀. So èmi náà really mọ road yẹn, but wọ́n ní kànáà kan wà ńbẹ̀. Wọ́n níbi kànáà yẹn pé bẹ́ẹ̀ ni àwọn sì kọjá lọ lọ́jọ́ kan àwọn wá rí èrò tí èrò pọ̀. Wọ́n ní gbogbo ọkàn àwọn bóyá bí accident àbí nǹkan ló ṣẹlẹ̀. Wọ́n ní so ìgbà tí àwọn máa débẹ̀, àwọn rí wípé ọmọ kékeré ni wọ́n jù síbi kànáà yẹn. Àwọn wá rí àwọn èèyàn àwọn believe pé ìgbà tó ti jẹ́ ọmọ yẹn gbogbo àní àwọn pé àwọn accident àwọn pé bọ̀gbà táwọn ti rí pé èrò wà bí àwọn wá bọ́lẹ̀ so àwọn rí pé ọmọ ni ìtà tó yẹ káwọn èèyàn ran ọmọ yẹn lọ́wọ́ fídíò àti pictures òun ni àwọn èèyàn ń yà wọ́n ní so báwọn ṣe sọ̀rọ̀ ẹ̀rú bá àwọn bóyá wọ́n believe pé bóyá àbí ọlọ́pàá àbí èèyàn kan ló ti dé wá mú wọn so immediately làwọn pe àwọn civil defence wọ́n nígbà yẹn wọ́n ti dé post office wọ́n ní office wọ́n sì close síbẹ̀ wọ́n ní immediately ọ̀gá wọn dẹ̀ dá wọn lóhùn immediately àwọn dẹ̀ gbé ọmọ yẹn wọ́n gbé lọ sí hospital ọmọ yẹn wà okay wọ́n nítorí nature iṣẹ́ àwọn nígbà yẹn àwọn busy gan àwọn ò lè gbé ọmọ ìkókó so àwọn máa ń wò pé káwọn wá Islamic orphanage nǹkan táwọn máa gbé ọmọ yẹn sí wọ́n ní láti àárọ̀ àwọn rìn látàárọ̀ títí dìrọ̀lẹ́ àwọn ò rí Islamic orphanage kankan wọ́n ní ìgbà tí àwọn rí tàwọn Christian ní gbogbo Kwara State àwọn rí tàwọn Christian bá àwọn ò rí tó jẹ́ ti mùsùlùmí wọ́n nígbà táwọn wá rí tó jẹ́ ti mùsùlùmí wọ́n ní àwọn wá drop
ọmọ náà àwọn gbé sí ti ìjọba tó wà ní pipeline. So wọ́n ní àwọn máa ń lọ bẹ̀, àwọn lọ máa ń wò, àwọn sọ ọmọ náà ní Bushra ìró ìdùnnú, wọ́n náà lórúkọ táwọn fún ọmọ náà, àwọn máa lọ ń wò, àwọn lọ ń wò. Okay, so for 6 months ni ọmọ náà máa tó fún proper adoption. So ìgbà táwọn ní káwọn bẹ̀rẹ̀ process adoption rẹ̀, ìgbà táwọn bẹ̀rẹ̀, àwọn débẹ̀ lọ́jọ́ kan làwọn ò bá ọmọ mọ́. Ìgbà táwọn débẹ̀ gan, àwọn ìyá tó ti ń rí àwọn tẹ́kẹ́ tó bá rí àwọn wọ́n pé àwọn mẹ́mí Bushra kìíní kan, wọ́n ṣe bí ìgbà tó jẹ́ pé àlejò ni àwọn. So wọ́n ṣáà ní àwọn ṣáà rí àwọn ṣáà wọ́n fà lọ fà bọ̀. Then it is I think Governor Fatai regime ní nígbà yẹn. Wọ́n ní so at the end of the day àwọn rí wípé wọ́n ti gbé ọmọ yẹn. Ọdún náà ibi tí ọmọ yẹn wà is fine and good, but àwọn rí wípé Christian ni ọmọ yẹn padà já mọ́ lọ́wọ́. So àtìgbà yẹn làwọn tí wọ́n mọ̀ pé àwọn ìjòkó ń pè so gbogbo ọmọ báyìí ṣé bọ́n ṣe mọ́ padà end up lélẹ̀, ṣé wọ́n mọ́ padà end up sí ọ̀dọ̀ àwọn Christian ni, ṣé Islam ò gbé nǹkan kan kalẹ̀ tó jẹ́rú ètò báyìí ni. Bàtà wọn dẹ́rìn lọ́sùn àwọn rí pé Islam gbé tó báyìí kalẹ̀, bọ̀ pẹ̀lú iṣẹ́ àwọn, pẹ̀lú káwọn tó rí good location tó máa wà òkè tọ́ka àwọn ó balẹ̀ táwọn ó fi àwọn ọmọ sí, wọ́n ló take àwọn ní good 6 years káwọn tó wá rí, káwọn tó meet ti friends wọn Barrister Abdulateef Ọ̀kàndèjì. So àwọn náà ní building wọ́n gbé kalẹ̀ for the 5 years tá a ti lò yìí, it is rent free, wọn ò tí gba owó rent kankan ní flat méjèèjì. So làwọn fi wá bá wọn sọ̀rọ̀, wọ́n dẹ̀ gbọ́, wọ́n dẹ̀ náà fi kalẹ̀, wọ́n dẹ̀ náà fi ra wọn kalẹ̀ as chairman board of trustee. So wọ́n náà máa jẹ́ chairman. So àtìgbà yẹn làwọn ti wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. So wọ́n wá ní níṣe táwọn ti pé ọdún 5. So àwọn ra wọ́n bẹ̀ ń pé ó ti tó kí wá fà náà kó ní ilé tiẹ̀, kó dá ilé tiẹ̀ náà ní, kó dá kinní kan ní. But sí tó yẹ pé 80% funding àtàpọ̀ àwọn ló ti ń wá ká tó gbọ́ jíjẹ, ká tó gbọ́ mímu, even health issue. For like be earlier of this month nísìnyí ọmọ kan nínú àwọn bébì wa, nǹkan tá a lò ní general is more than a week. Ká ní tó wá mú àbíbá yìí dáadáa ó mọ̀. It's more than a week ní general àbíbá. We spend more than 100,000 naira. So kò dẹ̀ sí anything other than pocket àwọn náà ni ó ti ń wá. So n tí a fẹ́ rí àti díẹ̀ nínú tá a fẹ́ gbọ́, a lè rí gbogbo ẹ̀tàn àti lè gbọ́ gbogbo ẹ̀tàn. Àmọ́ ìta ti gbọ́ yìí ó ti tó fẹ́ni tó bá nìkan ṣe nínú ayé. Ẹ wo tó pilẹ̀ bíi wọ́n fẹ́ ṣe dáadáa. Wíwá bí tèmi wá bí ni tó yẹ pé tí mo rí ṣe náà nì. Torí pé àwọn tí wọ́n máa wò wá níyà yìí, àwọn tí wọ́n nìkan ṣe gbà lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n máa dá sí nǹkan. Ẹ wo àwọn ọmọ yẹn ṣe fáìn búrúbúrú. Àkàn níbi wọ́n hàn yìí ni, kò sí nínú ètò tó dáa pé ká máa fi wọ́n hàn yìí. Kò sí tí ò lè di lọ́la. Nísìnyí ló di pé mo rí ọ, ìwọ ọmọ aláìlẹ́nìkan, kíní kan, kò sí tí àwọn èèyàn ṣe. Àwọn ọmọ bẹ́ńbì tí wọ́n pọ̀, tí wọ́n dùn orí tó ẹ pé bí èèyàn bá ń rí, bí èèyàn bá lẹ́mìí ìmọ́lẹ̀ yóò mọ̀ pé nǹkan ńlá làwọn wọ̀nyí. Ló jẹ́ kí ní kí wọ́n táàgì àkáǹtì ibi báyìí síbẹ̀. Gbogbo bó ti tó yìí nísìnyí, tí a mọ̀ pé owó ìsọ̀rọ̀ nú àpò, kì í sì ṣòfófó ní báǹkì pé ó ní mi o, olówó mọ rẹ̀, ara ẹni tó lè dá lékọ́, ara ẹni tó ti kọ́ tó lè bùn yẹn. A wá rí àwọn èèyàn máa ń fi mílíọ̀nù dá sí nǹkan rẹpẹtẹ. Ẹran bí tá a wà yìí lọ́wọ́, kò sẹ́ni tí ọmọdé onídọ́mọ òrukàn, àfẹni tọ́lọ́run bá tó bóńgò ṣe fẹ́. Òótọ́ tó wà ń bẹ́nu. Ọ̀rí kọ́mọ rí ọ̀dọ́mọ òrukàn dé, Ọlọ́run ti tọrọ rẹ bó ṣe fẹ́ nù. Ìwọ wàá di ìyá àbíkú. Kọ́lọ́ má ṣe bẹ́ẹ̀ fún yín àti àwa náà. So torí ìjọ náà tá a mọ tí ó gbẹ̀yìn, ẹja ṣe dáadáa. Wọ́n ṣe bí dáa púpọ̀. Bá ń sọ kíchìnì wọn. Ẹyin ni wọ̀nyí. Ẹ̀yà Allahu Akbar. Allahu Akbar. Sáà jáde, sáà lè ṣòwò. Ẹ bá ń ṣòwò. Ìyá wa tí wọ́n dábílẹ̀ nìyẹn. Ṣẹ́ẹ̀dìrí, Mashallah, Ọlọ́run ní bètò jẹ́. Wọ́n tún ní àwọn nǹkan ṣeré àbí? Àwọn tọ̀tọ̀ tó nù.